Ẹ káàbọ̀ sí ìkànnì yìí, Ayíkí ń lórúkọ mi, Ògúnmọ̀lẹ́ ọmọ kan ló níwọ. Ọmọ aréyàn olùgbòkè sí náà ń pèràn bàbá mi. Tẹ́ bá ti dé ìkànnì yìí, ẹ ti mọ̀ pé ẹ ti débi àṣà ìṣe àti iṣẹ́ ilẹ̀ Yorùbá. Ẹ wò ní òní, mo kàn fẹ́ fi àwọn ewì àtẹnudẹ́nu kan, mo fẹ́ fi dá ẹ ṣe yín lára rin gini. Tá a bá wá sọ tán, a wá gbìyànjú àti wò bóyá a lè rí ìtumọ̀ rẹ̀ àbí bóyá jẹ́ ẹ̀yin tiẹ̀ tó ní mí, ẹ ra bá mi fi sí comment section. Èyí tó àtẹnudẹ́nu tòní lórí oúnjẹ ló wà. Ó lọ báyìí, iyán lóúnjẹ, ọkà lóògùn, àrí rárá là ń jẹ̀kọ, kẹnu mọ́ dilẹ̀ ń ti kúgúrú, mọ́ínmọ́ín ẹlẹ́mìí méje, àjẹǹjẹ tún jẹ, àjẹpàǹtẹ̀tẹ̀ẹ̀tẹ̀, ẹni jẹ ṣọkú dalẹ́, kó mọ́ jìnnà sólómi, ẹni jọbẹ̀ ẹja, kó mọ́ jìnnà sólógbùrọ̀, torọ́kùnrin ló mọ kú oúnjẹ, obìnrin ló mèròjà rẹ̀, ọmọdé ló mọ ọbẹ̀ tó dùn, owó ló pa á. Ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá, iyán òun ni wọ́n fi ṣọ̀gá, òun náà ń pè ní bàbá oúnjẹ. Wọn èèkàn déédéé jẹ yẹn lásán. Iyán àwọn bàbá wa wọ́n pàtàkì ẹ̀. Ẹ wá rí ọkà, wọ́n lọ́kà ń lo oògùn, a máa ṣiṣẹ́ gidi lára, àti wípé it's common. Gbogbo èyí tí mo ti sọ ní ìsinyìí ó yé yín báyìí. But àmàlà is very common, tó yẹ pé gbogbo àwọn èèyàn náà lè rí ní gbogbo ìgbà. Kẹnu mọ́ dilẹ̀ ń ti gúgúrú. You know what kẹnu mọ́ dilẹ̀ is? Something you just snack on, something you just eat. Wọ́n kàn fi ń panu. Àwọn náà fi ń panu ni, ó bolè ó bọ̀. Ṣùgbọ́n ní gúgúrú ó rọrùn torí pé ẹ bá yan àgbàdo ṣùkù kan, ó pọ̀, ó lè jẹ́ látàárọ̀ dọ̀sán. Wọ́n ní mọ́ínmọ́ín ẹlẹ́mìí méje. Ẹ mọ̀ nǹkan tó ń pè lẹ́lẹ́mìí méje. If you don't know what mọ́ínmọ́ín ẹlẹ́mìí méje is, Google it or you ask people that know. Mọ́ínmọ́ín, please don't tag me that I like food. Don't tag me that I like food. But mọ́ínmọ́ín ẹlẹ́mìí méje. That's where you will see fish, you will see egg inside. In fact, you can see meat, you will see oil, you will see pepper, you see different things, crayfish. Oh my God. So when you eat mọ́ínmọ́ín ẹlẹ́mìí méje, it's different from mọ́ínmọ́ín. Mọ́ínmọ́ín ẹlẹ́mìí méje has 7 lives. Ẹlẹ́mìí méje means mọ́ínmọ́ín with 7 lives. Àjẹǹjẹ tún jẹ, àjẹpàǹtẹ̀tẹ̀ẹ̀tẹ̀. That is pàǹtẹ̀tẹ̀ẹ̀tẹ̀. Ẹni jẹ ṣọkú dalẹ́. What is ṣọkú dalẹ́? Ṣọkú dalẹ́ is beans and garri. Especially those people that will put garri and the beans will not turn to white. It's God that will judge you. So Yoruba believes that you'll be drinking water. It's not even Yoruba belief. That's just the truth. You just be drinking water at the àárọ̀ dalẹ́, because that thing will demand water. It will demand that you hydrate yourself. Ẹni jẹ ṣọkú dalẹ́, kó mọ́ jìnnà sólómi. Ẹni jọbẹ̀ ẹja, kó mọ́ jìnnà sólógbùrọ̀. Torí ọbẹ̀ ẹja, you know ọbẹ̀ ẹja now, fish stew, fish pepper soup, or whatever you want to call it. Oguro is palm wine. Yeah, oguro is palm wine. So that's how you go with it. Ọkùnrin ló mọ kó oúnjẹ. It's men, Yoruba, it's men that work majorly. Obìnrin ló mọ èròjà ọbẹ̀. When men work, they give woman money. She goes to the market, buy all the food ingredients and everything. Then when she comes back, she cooks. The person that knows the most delicious meal are the kids. Mommy, this soup is sweet. Mommy, this is delicious. Mommy, this is beautiful. This is nice. I want to eat it again. I want some more. Torí pé lójà inú ẹ̀ pé ní iṣẹ́ ìyá wa ni, àwọn ìyá wa nìyẹn. Wọ́n ti lọ sọ́jà, wọ́n ti ra oríṣiríṣi. Ṣùgbọ́n ibi tí owó ti jáde, àwọn ọkùnrin alámọ̀ọ́lá, sọ̀rọ̀ mi yé yín. Torí ẹ̀ ni wọ́n ṣe wá sọ wípé ọbẹ̀ tó dùn, owó ló pa á. Ọ̀rọ̀ yẹn ṣe rí ni. Let me stop here. In case you have any question, put it down in the comment section, then I will attend to it. My name is Ayiki, and I choose Domi. I'll see you again in the next time. In case you want to learn how to speak Yoruba, you want me to teach your children, or you want me to teach you, then the number on the screen is the number to reach out to. I'll personally attend to it and answer any of your questions. Thank you again. See you next episode.